anybody tí ń dọ́kọ̀ dúró dọ́ lọ́sísìn ẹni ohun tí ń bẹ lórí àfin ewu ni o abuké nìkan ló rẹwò ìsàmọ́sọ̀ ọ̀làlà ló ti kóṣù ẹ̀dẹ́ ojoojúmọ́ ni wọ́n ránṣẹ́ òkú sọ́ba adé afúsà sọ́rẹ́ ètò lọ rè kówó rẹ̀ ní ọmọ olódùmarè ọmọ akẹ́nilẹ́gẹ́lẹ́gẹ́ forí sàgbéjì omi. ó gbó èyàn kú bàbá àbúrò orí ogbó orí atọ́ ní bàbá ẹ̀dán asùn báyìí ní í ṣe bàbá àjíkọ̀ oògùn ẹ̀wọ̀n olólà tí ó kà wọn ò lè kọ̀gbìn èyí tí ó kọ̀gbìn ò lè kálábàáhùn ó ti dọ̀rọ̀ ó gbèsò ó gbè ká ìgbà tí ó so síbi tí ò gbé ṣe ká.